etí Ọ̀ṣun gangan etí odò yẹn ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ yóò lo ọjọ́ méje níbẹ̀. ẹ má lo nǹkan kan fún bọ̀dá Ògògó, wọ́n ti pín ẹran olódì wọn nínú ẹ̀mí. ẹ má náwó, ẹ má nára kankan pàápàá. ẹbí bọ̀dá Ògògó ti jẹ bíléèdì rí lójú oorun. ìyá tó ṣe iṣẹ́ tí wọ́n fi dẹ́pọ́sìtì kìíní yẹn sí ara Ògògó, ìyá yẹn ti jáde láyé. The only thing tó lè wò wọ́n sàn kí wọ́n gbé bọ̀dá Ògògó lọ sí ìdí Ọ̀ṣun, kó lo ọjọ́ méje ní ìdí Ọ̀ṣun. a máa ṣe ìbéèrè lórúkọ ẹ̀ àti orúkọ ìyá ẹ̀. wọ́n sì ra ẹ̀kọ́ méje, wọ́n á ro ẹ̀fọ́ yánrin lọ síbẹ̀. ẹni tó bá ní kò sí òòṣà kó bọ́ta kó ní kí Ṣàngó sán lòun. kò kí ń ṣe kánsà ló mú bọ̀dá Ògògó. He was not diagnosed of anything. àwọn VIO ló wà nídìí ẹ̀. àwọn náà pín ẹran yẹn. ìkan tó fẹ́ jẹ yẹn òun la gbọ́dọ̀ fún wọn. wọ́n ti ṣe sílẹ̀, wọ́n ti program. ọwọ́ kan ọwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀, bíléèdì tó ti jẹ lójúran like 20 years ago wọ́n ti dẹ́pọ́sìtì ẹ̀ sínú ẹ̀jẹ̀. Yemọja Ọ̀tàràmàgbò oníbodè jù. kò kí ń ṣe kánsà ló mú wọn o. I'm telling you, ohun tó mú wọn, ohun tó ti wà nínú ara wọn ti pẹ́ ni. òun ni wọ́n ń pè ní ìkorò tí a bá ọjọ́ àti ìgbà pẹ̀lú àkókò dá. wọ́n ti pín ẹran olódì wọn nínú ẹ̀mí. I'm sorry to say. kò sí ohunkóhun, ẹ má gbé wọn kiri. Don't let these medical people confuse you. àwọn kan jáde wọn ní ilé ní kẹlẹ. kò sí nǹkan, ẹ má lo nǹkan kan fún bọ̀dá Ògògó. The only thing tó lè wò wọ́n sàn tí èmi mọ̀ tí wọ́n ní kí èmi sọ tó bá wù ìmọ̀lẹ́bí wọn tán bá fẹ́ gbọ́ tí wọ́n bá sọ pé ọmọ kólóbó wo ló ń sọ̀rọ̀ ẹ̀, kí wọ́n gbé bọ̀dá Ògògó lọ sí ìdí Ọ̀ṣun, kó lo ọjọ́ méje ní ìdí Ọ̀ṣun. wọ́n sì ra ẹ̀kọ́ méje, wọ́n á ro ẹ̀fọ́ yánrin lọ síbẹ̀. kí bọ̀dá Ògògó lọ bá Ọ̀ṣun rojọ́. gbogbo ohun tí Ògògó bá jẹ fún odidi ọjọ́ méje tí ó fi kúrò létí odò yẹn kó jẹ́ yánrin, ẹ̀fọ́ yánrin. ẹ má náwó, ẹ má nára kankan pàápàá. just take him to Ọ̀ṣun, ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòláyùn. wos ẹbí bọ̀dá Ògògó ti jẹ bíléèdì rí lójú oorun. ìgbà yẹn náà ti dẹ́pọ́sìtì kìíní yẹn sí ní àgọ́ ara bọ̀. wọ́n ti bá dá ìgbà ọjọ́ àti àkókò nínú ẹ̀mí pé tó bá ti pé ọjọ́ báyìí lórí ilẹ̀ èpè, ìgbà yẹn ni kìíní yẹn ó tó bẹ̀rẹ̀ sí ní activate nínú àgọ́ ara ẹ̀. àwọn VIO ló pín. àwọn náà pín ẹran yẹn, wọ́n ti ṣe sílẹ̀, wọ́n ti program. kò ń ṣe kánsà ló mú o. ó kàn normal pé tó máa ṣe nǹkan nínú ẹ̀mí, wọn tó máa fẹ́ wá fẹ́ fojú hàn lójú ayé, ó máa mú nǹkan kan dání bíi physical ten down. He was diagnosed of this. He was not diagnosed of anything. àwọn VIO ló wà nídìí ẹ̀. ẹ gbé Ògògó lọ sí etí Ọ̀ṣun, ẹ gbé pẹ̀lú ẹ̀kọ́ méje pẹ̀lú. continuation fídíò Ògògó yẹn, èso ara Ògògó gangan tó ṣe pé ó dájú pé èso ara mi rẹ̀ ẹ má kí n ṣe ọmọọba o. kí tán bá ṣe gbé Ògògó dé etí Ọ̀ṣun, mi ò ní ìdọ̀dọ̀ ìwọ̀n ìyá Ọ̀ṣun o. etí Ọ̀ṣun gangan etí odò yẹn ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ yóò lo ọjọ́ méje níbẹ̀. ẹ̀kọ́ méje yánrin pẹ̀lú ẹ̀fọ́ yánrin. wọ́n wá lè máa ṣe ẹ̀kọ́ àti ẹ̀fọ́ yánrin lójoojúmọ́, kò lọ fáàjù kó pọ̀ jù. bí wọ́n má ṣe ń ṣe yẹn ní apá kan, èso tó tara rẹ̀ jáde lóòótọ́ láyìn ẹ̀jẹ̀ ara rẹ̀ gangan ọmọ ẹ̀ míì náà ó tún wá wà. wọ́n wá gbé èkuru 16, èkuru funfun 16 pẹ̀lú oyin inú aginjù. oyin inú aginjù ni wọ́n á gbé ìkan lọ sí etí òkun. bí wọ́n má ṣe ń ṣe létí òkun, èso rẹ̀ míì náà ó tún gbé ìkan lọ sí etí ọ̀sà. èkuru 16 pẹ̀lú oyin inú aginjù. oyin inú aginjù ní lóòótọ́ ẹ ti rí tẹ bá ti débi tẹ́fẹ́ ra yóò dúdú yóò dì. oyin inú aginjù nìyẹn. èmi ò ní ẹgbẹ́ wá sọ́dọ̀ mi ò fẹ́ wàhálà, mi ò ní kẹgbẹ́ wá bo èmi ń sọ òtítọ́ ọbẹ̀ fún yín. ìyá tó ṣe iṣẹ́ tí wọ́n fi dẹ́pọ́sìtì kìíní yẹn sí ara Ògògó, she was 81 years nígbà tó ṣiṣẹ́ yẹn. ìyá yẹn ti jáde láyé. ògbólógbò VIO ni. bí VIO bá sì dé èèyàn, ìran àwọn èmèrè náà ló tún ní agbára láti ṣí. tí èmèrè bá wá tú tí ò rí tú, ẹni náà tátùn wá bẹ̀ ní Olúbákan ọ̀run àjọsìn Èdùmàrè. mìnìmìnì òjò tó ń jẹ́ kí ara ó dẹ̀ èèyàn, ẹ gbé lọ́bẹ̀. wọ́n máa ṣe ń ṣe èkuru yẹn níbẹ̀ yẹn tán ṣe wo ọwọ́ kan ọwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀. ọwọ́ Ọlọ́run alààyè ó sì pààrọ̀ ọwọ́kọ́wọ́. bíléèdì tó ti jẹ lójúran like 20 years ago wọ́n ti dẹ́pọ́sìtì ẹ̀ sínú ẹ̀jẹ̀. ọ̀fà ni wọ́n ti bá dá ìgbà àti àkókò nínú ẹ̀mí pé tó bá ti dé ọjọ́ báyìí lórí ilẹ̀ èèpẹ̀, ó yá kí ohun báyìí máa ṣẹlẹ̀. tó ń ṣẹlẹ̀ nìyẹn. bí wọ́n bá ṣe ń gbé èkuru funfun ti olókun lọ fún olókun, bẹ́ẹ̀ náà ni wọ́n tún gbé ti ọ̀sà fún ọ̀sà. wọ́n wá pé gbogbo àkàtà, àṣẹ,
tó fi àlẹ́ odò ṣe ibùgbé àwọn àrọ̀ gidigba, àwọn ìdajì ẹja, ìdajì èèyàn, ìdajì edé, ìdajì èèyàn, ìdajì ajé, ìdajì èèyàn, ìdajì olùfà, ìdajì èèyàn, gbogbo àwọn àṣẹ àti àkàtà tó fi àlẹ́ odò ṣe ibùgbé, àwọn náà pè lórí ọ̀rọ̀ Ogogo torí pé ìran èmèrè ni wọ́n. Ìran èmèrè náà ló sì lójú tó tún gbóyà náà láti kọjú àjẹ́. Wọ́n máa ṣe ń pe tó lókun, bó bá ṣe pé dàtúrí tó bá ṣe pé àlẹ́ odò òkun náà parí ẹ̀ sí, káwọn tí òkun kan ṣarajọ papọ̀, bó ṣe tí àlẹ́ odò tí ọ̀sà, bó wá ṣe inú igbó aginjù ni wọ́n ti parí iṣẹ́ wọn. Ohun tí bàbá ó ṣe nìyẹn, ẹ má náwó, ẹ má nára. Ṣé gbogbo ewé tán ní kẹ́ máa já tẹ́lẹ̀ ní kẹ́ já ilé tẹ́lẹ̀ ní kẹ́ já tọ̀hún, bí ẹ bá já ẹ má bínú, kò lè ṣiṣẹ́. Ohun tí Ogogo jẹ fún odidi ọjọ́ méje létí Ọ̀ṣun ni yánrin, ẹ̀fọ́ yánrin, yóò sì mọ ro yánrin fún Ọ̀ṣun ní ojoojúmọ́. Yóò mọ bá dágbó lóhùn, mọ bá ro ẹjọ́. Mi ò ní ó bá dẹ́jẹ́ ó bá ro ẹjọ́. Sọ̀rọ̀ tó bá wù mọ̀lẹ́bí wọn tán fẹ́ ṣe ni o. Tẹ́ bá wá tiẹ̀ fẹ́ try anything medical, ẹ lè máa ṣe lẹ́gbẹ̀ẹ́ pé o. Ẹ̀hún tán ní ká ṣe yẹn, ẹ kọ́kọ́ lọ ṣe. Àlàáfíà ni fún gbogbo yín. Cancer tí ò yọ lọ́jọ́ stage 1, tí ò yọ stage 2, tí ò yọ stage 3, tó wá jẹ́ stage 1, ẹ mọ̀ wípé ọ̀fà ni. Ẹ mọ̀ pé yẹn tó ń lọ fà. Go and read about cancer, you know how it works. Àlàáfíà ni fún gbogbo yín. Òòṣà wà bí tàtijọ́, bẹ́ẹ̀ náà dẹ̀ lọ́lọ́run wà bí tàtijọ́. Ẹlòmíì kò mọ bó ṣe ní ìbálòpọ̀ lójú ayé. Ó sùn kẹ̀lẹ́ báyìí, ó máa bóbìnrin náà jọṣepọ̀ ni. Obìnrin mi tó bá sùn, ọkùnrin máa bá náà jọṣepọ̀ ni. Ọkọ ayé kò ní mú ẹlòmíì. Wọ́n bá pé ìbálòpọ̀ tó ti ní látojú oorun yẹn ó ti pọ̀ jù. Ẹni tí ó bá ti wá ní ìbálòpọ̀ bẹ́ẹ̀, kẹ́ni yẹn fi gbogbo inú ilé yìí kówó sí, kò lè ní savings. Ìyàwó ọ̀run wà, ọkọ ọ̀run wà. Ọkọ ọ̀run jẹ́ abánijà má fara hàn ni. Àwọn ẹlòmíì máa ní ó sùn jù ló ṣe ń lálàárí, irọ́ ni o. Ọkọ ọ̀run wà ó wà gidi. Kò sí ẹni tí ọkọ ọ̀run ò lè bàjẹ́. Oyún yẹn òjò ní oṣù kan, oyún yẹn gbọ́dọ̀ bàjẹ́ torí pé ọkọ ọ̀run yẹn ti wá bá ní àjọṣepọ̀. Tó bá wá jẹ́ pé ọkùnrin níyàwó ọ̀run ń ṣe, tó bá ti ní àjọṣepọ̀ lójú oorun títí tó bá yá máa tọ̀lé, ẹ̀ tí a bá fẹ́ dẹrù ọkọ ọ̀run fún ẹni tí ó bá jẹ́ obìnrin, a gbọ́dọ̀ mú eégún jáde. Ọkùnrin fìdí ẹgbẹ́ lélẹ̀, obìnrin fìdí ẹgbẹ́ lélẹ̀. Ọkùnrin mi ẹgbẹ́ burú ju tóbìnrin lọ. Ẹgbẹ́ dẹ̀ jẹ́ nǹkan tó ń báyàn jà téyàn kì í rí wọn sí ojú. Ẹgbẹ́ alátòrì wà, ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà, ẹgbẹ́ ìdí pẹ̀rẹ̀gùn wà, ẹgbẹ́ ìdí omi wà. Ẹja yàtọ̀ sí Yemọja. Yemọja dúró tiẹ̀, Ọ̀ṣun dúró tiẹ̀, ẹja dúró tiẹ̀ lọ́tọ̀. Yemọja ọ̀tàrámàgbò oníbodè jù. Yemọja jẹ́ òòṣà téèyàn lè rí tí ó lè mọ̀ pé òun lòun rí. Ẹlòmíì máa jọ́ ọmọ omi tàbí kán lọ tọrọ ẹ̀ nídìí omi tí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ tí wọ́n ní kọbi ara sí mọ́. Irú ẹni yẹn ẹlòmíì lè máa tọ̀lé. Òfin tó bá fún mi nínú òòṣà tí mo ṣe, tí ó bá sí òfin ẹja ń bẹ, mo ní àǹfààní àti jẹja. Òòṣà ń bẹ bí ìta àtijọ́, ẹ̀yin lẹ ò sin bàbá bí ìta àtijọ́, ọlọ́dẹ kojú bẹ bí ìta àtijọ́. Bá ṣe máa ń fi lélẹ̀ ni. Ẹgbẹ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó ń báyàn jà téèyàn kì í rí. Àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́, wọ́n ti máa rí ẹgbẹ́ póríṣiríṣiríṣi nínú ìbéèrè àti máa mọ irú ẹgbẹ́ tó ní kálukú belong sí. Ẹgbẹ́ dẹ̀ jẹ́ nǹkan tó ń báyàn jà téèyàn kì í rí wọn sí ojú. Ẹlòmíì kò ní bímọ, wọ́n máa ní ọmọ ẹlẹ́lẹ́ ọbẹ̀ ẹgbẹ́. Ẹlòmíì kò ní ní ọkọ, tàbí kí ẹlòmíì máa rí pé ń bóun ní àjọṣepọ̀ láti ojú oorun. Tó yẹ pé àjọṣepọ̀ yẹn ó máa léra, tó yẹ pé ìbálòpọ̀ yẹn máa pọ̀ débi pé ọkọ ayé kò ní hun ẹlòmíì. Wọ́n bá pé ìbálòpọ̀ tó ti ní látojú oorun yẹn ó ti pọ̀ jù. Ẹgbẹ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó ń báyàn jà téèyàn kì í rí. Bọ́dẹ̀ ṣe wà ìwọ̀n dáa téèyàn bá ń wáṣẹ́, wọ́n máa téèyàn bá ti tù wọ́n tó tù wọ́n ní àsìkò tí èèyàn bá fẹ́, wọ́n máa ń wáṣẹ́. Téèyàn ń wáṣẹ́ ni ó máa rí. Téèyàn bá dẹ̀ rí èèyàn ṣetán àti fẹ́ lóyún, tó bá fìdí ẹgbẹ́ lélẹ̀ nírètí pé tó bá jọ́mọ ẹlẹ́gbẹ́ ni o, tó bá fìdí ẹgbẹ́ lélẹ̀ ó máa lóyún yẹn tó dẹ̀ máa bímọ. Bọ́dẹ̀ ṣe wà wọ́n jẹ́ èèyàn kan tí wọ́n máa ń báyàn jà níbi ọrọ̀ ajé. Ẹlòmíì máa ṣiṣẹ́ kò ní rérè. Tó bá ní àkólọ bẹ ẹgbẹ́ á ní ẹgbẹ́, kí ni mí ni ẹgbẹ́ ní mí ni. Ẹgbẹ́ dẹ̀ jẹ́ òòṣà kan tó jẹ́ gbòógì, tó jẹ́ pé kò mọ ará church, kò mọ ará mọ́ṣáláṣí, kó má bà wá jà níbi tí ò dáa. Ẹ ṣe ìyàwó tí èèyàn bá fẹ́ mọ irú èèyàn téèyàn jẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́,
àwọn ọ̀nà wo là á tọ̀ tá a fi mọ irú ẹni tó bá fẹ́ mọ orú èèyàn tí ó mú jẹ́ tó jọ́mọ ẹlẹ́gbẹ́ yẹn a máa ṣe ìbéèrè wò lórúkọ ẹ̀ àti orúkọ ọ̀yá ẹ̀. Ìbéèrè wò lórúkọ ẹ̀ àti orúkọ ọ̀yá ẹ̀ yẹn tó bá jẹ́ pọ́mọ ẹlẹ́gbẹ́ gangan a ti máa rí nínú odù tá bá dà. Odù tá bá dà yìí ló máa pàṣẹ irú ìgbésẹ̀ tá máa gbé fún ẹni yẹn. Mi ì sọ wọn tó kàn máa dánú pé lọ ṣe báyìí o. Nínú odù tá bá ti dà yẹn ló máa pàṣẹ irú ìgbésẹ̀ tá fẹ́ gbé fẹ́ni yẹn tàbí irú ẹgbẹ́ báyìí ló jẹ́. ẹ ṣe ìyá wa ṣé obìnrin nìkan ló lẹ́tọ̀ọ́ àti fìdí ẹgbẹ́ lélẹ̀ ni àbí ọkùnrin náà máa ń fìdí ẹgbẹ́ lélẹ̀? Ọkùnrin fìdí ẹgbẹ́ lélẹ̀, obìnrin fìdí ẹgbẹ́ lélẹ̀. Àwọn méjèèjì ló nẹ́tọ̀ọ́ nírètí ìbéèrè tá bá ti béèrè lórúkọ ẹni yẹn. Ọkùnrin mi ẹgbẹ́ burú ju tóbìnrin lọ. Ọkùnrin mi àti pé 45, 40 alóhùn ètí níyàwó mú ètí ìbímọ. Kí ló fà á? Ó gbọ́dọ̀ yẹ abẹ́ aṣọ ẹ̀ wò. Kọ́lọ́fín kan ti wà bẹ́ẹ̀. A lè béèrè kò jẹ́ gbẹ́ tá bá bẹgbẹ́ fún un. Tẹ́ni yẹn bá ní ìgbàgbọ́ pẹ̀lú nǹkan tá a ṣe ó máa bímọ ó dẹ̀ máa níyàwó. Ìyàwó oríṣi ẹgbẹ́ mélòó ló wà àbí ṣé ẹyọ kan ṣo náà lẹ́gbẹ́ tó wà? Ẹyọ kọ̀ọ̀kan lẹ́gbẹ́ o. Ẹgbẹ́ alátòrè wà. Irú ní ìsìn ẹgbẹ́ ọlọ́tún làwọn eléyìí. Ẹ rí pé bọ́ ṣe pọ̀ bọ́dẹ̀ ṣe wà yìí. Àwọn tí ó wà ní travel lọ́pọ̀ jù nínú ẹ̀ bọ́ ṣe tó ìrẹ̀ káyọ̀. Ṣó ti yé wa oníkálùkù pẹ̀lú tí ẹni. Ṣó ti yé ẹgbẹ́ alátòrè wà, ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà, ẹgbẹ́ ìdí pèrègùn wà, ẹgbẹ́ ìdí omi wà. Ẹni tó bá jọmọ omi ó níbi tó máa fi dẹ̀gbẹ́ wọn lélẹ̀ fi. Ẹgbẹ́ ò ṣe fi sí lélẹ̀ sínú omi but ó ní bá ṣe máa ṣe nírètí bá ti béèrè irú ìgbésẹ̀ tá fẹ́ gbé lórí ọ̀rọ̀ ẹni yẹn. A kò lè sọ pé a fi dẹ̀gbẹ́ lélẹ̀ àbí ká ṣe ìwádìí àti ìbéèrè sí ká fi mọ orúbi tá máa gbẹ́sẹ̀ gbà. ẹ ṣe ìyàwó irú àwọn ẹgbẹ́ ìfẹ́ ṣe ní ọ̀pọ̀ oríṣiríṣi irú àwọn nǹkan wo ni wọ́n máa fi ń bọ wọn lọ́tọ̀ọ̀tọ̀? Nǹkan tó fi ń bẹgbẹ́ ó wà lóríṣiríṣi nírètí nǹkan tá a bá ní ìsìn bí mo ṣe jókòó yìí tẹ́yìn náà ṣe jókòó yìí láìsí léwọ̀n yìí kó jẹ́ báàlùwọ̀n mi but nírètí bàbá ṣe máa ń béèrè pé ẹ̀yìn àjọkọ tẹ́ ẹ gbà náà tó bá náà wọn ìyàwó ẹ jẹ́ pé kò sí nǹkan tá a fún wọn tán gbà but tó bá náà wọn ìyá àyò wọ́n fẹ́ yan ọbọ fún wa nìyẹn. Wọ́n máa ní nǹkan tí wọ́n fẹ́ tán fẹ́ jẹ nǹkan tán fẹ́ jẹ yẹn òun la gbọ́dọ̀ fún wọn. but lórí ayé òde ìsìn tí ó dayé social media gbogbo àwọn èèyàn kọ́ máa kó èso lọ sí di ẹgbẹ́. Èmi náà lè jèso lẹ́nu kó dọ̀là kí ni mo fẹ́ jẹ rice but nínú ìbéèrè la máa ti mọ nǹkan tá a fẹ́ fún wọn tó dẹ̀ máa gbà sí wa lẹ́nu. Àwọn èèyàn kan máa ń sọ pé ọkọ ọ̀run ìyá wa kí ló ń jẹ ọkọ ọ̀run and then tọkọ ọ̀run bá wà ṣé ìyàwó ọ̀run náà wà? Ìyàwó ọ̀run wà, ọkọ ọ̀run wà. Ọkọ ọ̀run jẹ́ abánijà má fara hàn ni. Ṣó ti yé wọn ẹlòmíì kò mọ bó ṣe ní ìbálòpọ̀ lójú ayé. Ẹlòmíì tó bá sùn ó sùn kẹ̀lẹ́ báyìí ó máa bóbìnrin náà jọṣepọ̀ ni. Obìnrin mi tó bá sùn ọkùnrin máa bá náà jọṣepọ̀ ni. Ọkùnrin mi tó bá sùn ìbálòpọ̀ ni. Ṣó ti yé ẹni tí ó bá ti wá ní ìbálòpọ̀ bẹ́ẹ̀ kẹ́ni yẹn fi gbogbo inú ilé ìkówó sí kò lè ní savings. Ìgbéga ò dẹ̀ lè sí lórí iṣẹ́ ẹni yẹn kọ́lọ́njà kọ́rọ̀ wá ní ìgbéga. Ọkọ ọ̀run àti aya ọ̀run ó papọ̀ fún orí ìṣòro tí ẹlòmíì bá ní. Ọkọ ọ̀run dẹ̀ jẹ́ nǹkan tí ó burú gan. Ní ọwọ́ tí wọ́n ń bíbá ìta bá fẹ́ dẹrù ọkọ ọ̀run fún ẹni tí ó bá jẹ́ obìnrin a gbọ́dọ̀ mú eégún jáde. Eégún yẹn ló máa bá wa pẹ̀lú ilé àjọ̀nú yẹn lọ. Ọkọ ọ̀run ó dẹ̀ tún máa ń jẹ́ kí obìnrin tó bá jẹ́ kó ṣẹ̀fẹ̀ lóyún oyún yẹn òjò ní oṣù kan tí ẹni yẹn bá ti wá bá ní àjọṣepọ̀ oyún yẹn gbọ́dọ̀ bàjẹ́. Ìyẹn ọkọ ọ̀run yẹn tó fẹ́ wá bá obìnrin yẹn ní àjọṣepọ̀ bóyá ó ṣẹ̀ ní pé oṣù dá òun sí oṣù yẹn tí ìjọ oṣù 2 mẹ́ta lọ oyún yẹn máa bàjẹ́ torí pé ọkọ ọ̀run yẹn ti wá bá ní àjọṣepọ̀. Irú obìnrin yẹn àfi kó tètè múra sí ọ̀rọ̀ ara ẹ̀. Tó bá béèrè sígbó ó lè má jẹ̀lẹ́gbẹ́ ó lè jọ ọmọ omi ni kò sí ẹni tí ọkọ òun ò lè bàjá ó ń bọ́ ọmọ omi jà ó ń bẹ́lẹ́gbẹ́ ọmọ jà ó ń bọ́ ọmọ tó jẹ́ ọmọ Bàtálá jà. Tó bá wá jẹ́ pé ọkùnrin níyàwó ọ̀run ń ṣe tó pé gbogbo ìgbà ìmíì tó bá ti ní àjọṣepọ̀ lójú òun títí tó bá yá máa tọ̀ lé a máa tọ̀ irú ọkùnrin yẹn àfi kó múra sí ọ̀rọ̀ ara ẹ̀ kó gbé ìgbésẹ̀ tó kàn yẹn ni pé kí ni òun ṣe fẹ́ bọ́ nínú ìyàwó ọ̀run yìí
tí ìwọ wá ní ọkọ ọ̀run gẹ́gẹ́ bí obìnrin àwọn bàbá àti ìyá ló yẹ kí wọ́n bá gbégbèsè yẹn lábẹ́ ọkọ. àbíkú máa ń wọrẹ nísìnyí superstition ó ti fẹ́ báyé jẹ́ àwọn ẹlòmíín máa ní ó sùn jù ló ṣe ń lálàárí irọ́ ni o ọkọ ọ̀run wà gidi ó wà ṣẹ́ẹ̀dẹ̀ wá rí àwọn ìyá wa míì wọ́n máa fẹ́ fi ẹ̀sìn jẹ́ kí nǹkan bàjẹ́ bó o ṣe sùn jù ló ṣe ń lálàkálà abeg get out kò ṣọ̀rọ̀ ọdún ẹ̀ o ọmọ kékeré tó bá ti ń lálàá bí abẹ́ ọmọ 18 15 19 tó ti ń lálàá rírú àwọn nǹkan yẹn àwọn ẹbí ẹ̀gbọ́rọ̀ máa gbé ìgbésẹ̀ nírètí tọ́mọ yẹn bá sọ síta ni o tọ́mọ yẹn bá ti sọ síta wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kọ́ mọ next thing tó lè ṣe lórí ọ̀rọ̀ ọmọ yẹn torí ọkọ ọ̀run jẹ́ nǹkan tí ó máa ń sọ̀yàn di ẹni tó ní tí ò ní ó dẹ̀ máa ń fi ọ̀rọ̀ ọmọ báyàn jà kọ́lọ́ má ti bí ọmọ mú wa. àmín ẹ ṣé ìyá wa gẹ́gẹ́ bí a ṣe ń bá ọ̀rọ̀ wa bọ̀ fẹ́ béèrè nípa Yemọja kí ni ó ń jẹ́ Yemọja tani Yemọja gbọ̀ngàn ló ṣàwọn Yemọja jẹ́. Yemọja ọ̀tàràmàgbò oníbodè jù Yemọja jẹ́ òṣàgbọn òṣà rẹwà òṣà tó ń fúnni ní ọmọ òṣà tó ń fúnni níṣẹ́ tó dẹ̀ fúnyàn ní ìgbéga ní ẹnu iṣẹ́. Yemọja jẹ́ òṣà téèyàn lè rí tí ó lè mọ̀ pé òun lòun rí. Yemọja dẹ̀ jẹ́ òṣà tí ó ń bá àwọn kan jà ní àgọ́ ọ̀ra. Yemọja jẹ́ arẹwà nínú odò ó jẹ́ òṣà tó ń jẹun lóríṣiríṣiríṣi nípa oúnjẹ. Yemọja jẹ́ òṣà tí wọ́n bí wa sínú ìdílé yìí tó jẹ́ pé òun wọ́n ń sìn nínú ìdílé wa yìí. Ẹni tó wà lórí àléfà tí mo kúrò yìí ìtumọ̀ àléfà ó ti máa yọ ọmọ èèyàn ẹni tó wà lórí àléfà ẹ̀ àti ẹni tó tún kọ́kọ́ gùn kó tó kan irú àwa ọmọdé yìí ó jẹ́ ẹni tó fi ara sin Yemọja pé wọ́n dẹ̀ bíyàn sínú ìdílé pé ó sáré ṣe kíní kan mi rò pé ìdílé wa yìí ní nǹkan méjì Yemọja Ọbàtálá àti àwọn ará wa yìí àtàwọn ẹgbẹ́ yìí. Yemọja jẹ́ ẹni tí ó bá sì lọ́nà òótọ́ ó máa rí ọ̀nà òótọ́ ẹlòmíì máa jọmọ omi tàbí kán lọ tọrọ ẹ̀ nídìí omi tí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ tí wọ́n ní kọbi ara tí mọ́ irú ẹni yẹn ẹlòmíì lè máa tọ̀ lé irú bíbá ẹ̀ nísìnyí tó bá máa sọ omi kálé omi tó mi omi tó gùn omi tó pojú omi ṣèyí omi níran omi bùnmi bẹ́ẹ̀ omi lání irú orúkọ tá a máa sọ ní ìdílé wa ni ṣòtìyẹ bó ti ìdílé yẹn kádínìsì ìwé ní èmi ní ìsìn bí ọmọ oṣù 9 ni mo ti ṣòṣà mo wá gbọ́n mo di gbajúmọ̀ mo ní mi lè sin irú òṣà yẹn mọ́ ṣé mo pé èèyàn máa tẹ́lẹ̀ ẹ̀kún alóde méjì. Yemọja jẹ́ òṣà tó ń fún àbẹ̀ lọ́run lọ́mọ ó ń fún àbẹ̀ lọ́run ní ọmọ téèyàn bá ń bẹ lọ́run ọmọ Yemọja ń fún yàn lọ́mọ téèyàn bá ń wáṣẹ́ Yemọja ń fún yàn níṣẹ́ nírètí òfin tí a bá fún ẹni yẹn tó bá fọ́ọ̀lù ẹ̀ ní o ẹlòmíì mírèkù ẹsẹ̀kẹsẹ̀ ló ń wá tó yẹ pé mo fẹ́ sáré dédé òṣà yẹn mo fẹ́ gba kínní irú yẹn ò dáa ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká fi sin òṣà náà lè fara balẹ̀ kó fi dá wa lóhùn. Yemọja àwọn èèyàn máa ń sábà gbé egbò lọ sí odò gbogbo ìgbà tí wọ́n ṣe program náà mo máa ń sọ pé kọ́ńyé máa sábà gbé egbò lọ sí odò a lè máa jẹ rẹ́sì lójoojúmọ́. Yemọja ń jẹran àgbò oúnjẹ ògúnfe pupa oúnjẹ yẹtù olóò máa ní ọjẹ yẹtù jẹ pẹ́pẹ́yẹ Yemọja dẹ̀ tún jẹ pẹ́pẹ́yẹ tó bá lọ bọ Yemọja lódò la máa mú ìyẹlé lọ tó bá jẹ́ pé ilé ni àpò ẹdìyẹ la máa fún àti àkàrà nǹkan tí Yemọja ń jẹ Ọ̀ṣun ń jẹ nǹkan t'Ọ̀ṣun ń jẹ Yemọja ò jẹ but gbogbo àwọn èèyàn a máa ń da nǹkan yẹn pọ̀ but lọ́dọ̀ wa ń bìbà a máa yàn náà ẹ̀ a dẹ̀ lè béèrè ìgbà mi lọ́wọ́ òòṣà Yemọja ṣóhun yẹn ayọkọ tó gbà ó lè lò bí àtòrúgbà tọ́tì tó lè pé ìṣòro tó wà láàrin ni ó yẹ kó tó 100,000 ó lè ní òbí orógbó ọtí lòún gbà ó gbà ó tán anú tán. ìyá wa ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ tó wà láàrin Yemọja àti Ọ̀ṣun. ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì wọ́n dàbí landlord and tenant difference wà láàrin wọn odò ló pa wọ́n pọ̀ odò ló jọ pa wọ́n pọ̀ wọ́n jọ wà nínú odò ni odò tọ́jọ́ wá wà yẹn iṣẹ́ wọn ò papọ̀ tí landlord àti tenant bá ń gbé inú ilé ló pa wọ́n pọ̀ ibi tán ti bí wọn ò papọ̀. Yemọja ó jẹ́ òòṣà tí ó gba ẹ̀gbin mú ara
Ọ̀ṣun náà gbẹ̀gbìn o Ọ̀ṣun jẹpo Yemọja ń jẹpo ṣùtì wọ́n máa ń fi àkàrà ẹlẹ́dẹ̀ àgbò wọ́n máa fi ń bọ Ọ̀ṣun wọn kì í fi ẹlẹ́dẹ̀ bọ Yemọja but odò lójọ pa wọ́n pọ̀ wọ́n jọ wà nínú ikú ni Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àmì àwẹ̀dẹ kó tó wà mọ́ wáyọrin kówó sí Ọ̀ṣun náà abiyamọ ni orogún jọ ni wọ́n tí èèyàn bá dé inú ibú bá ṣe ń rìn ní àdúgbò yìí nìsín ẹ ti ń kan lébọ̀ kẹ́ tó kan lé wa bẹ́ẹ̀ ni ilé tiwọn náà ṣe rí but odò pa wọ́n pọ̀ ni nínú odò kẹrẹ òòṣà mẹ́ta ló wà níbẹ̀ Yemọja Òkun Ọ̀sà tí à ń pè nígbà tó dáyé social media tá a mọ̀ ní Ọ̀sà Ọ̀ṣun náà ló wà níbẹ̀ Olókun nìkan ló yàtọ̀ torí òun lọkùnrin Ọ̀sà obìnrin ni Yemọja obìnrin ni Ọ̀ṣun obìnrin ni omi ló jọ pa wọ́n pọ̀ bí àwa náà ṣe lọ ìlú òkèèrè lọ ṣe mítìn òun làwọn náà máa ń parapọ̀ lọ ṣe mítìn ní tiwọn náà Ọ̀ṣun náà dẹ̀ jẹ́ òòṣà tó dáa ó dáa gan fún ẹni tí àrùn inú bá ń ṣe tàbí tí àrùn inú tó ń yọ oyún nínú ẹ̀ tírú ẹni bẹ́ẹ̀ tó bá mú òòṣà Ọ̀ṣun lókùnkúndùn ó jẹ́ pé ẹ̀rùn inú ti yọ oyún 4 nínú ẹ̀ tírú ẹni bẹ́ẹ̀ bá ń bọ Ọ̀ṣun oyún ò ní bàjẹ́ lára ẹ̀ ṣe ti rí pé iṣẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ Yemọja kò sí irú àǹbẹ̀lọ́mọ ohun tó lè jẹ tó bá ti tẹ̀lé òfin ó máa lóyún máa bímọ but inú odò ló jọ pa wọ́n pọ̀ ìṣesí wọn ò papọ̀ Ọ̀ṣun wọ aṣọ tó papọ̀ mọ́ aṣọ pupa àti brown Yemọja ń wọ aṣọ tó jẹ́ brown tó jẹ́ bí àǹkárá Ọ̀ṣun ló lè sí Yemọja ò kí ń wò pọ̀ sígbà tó ti dáyé social media àti fi gọ́ọ̀gù àti fi dá gbogbo ẹ̀ papọ̀ but àwọn ọ̀dà papọ̀ nínú ìdílé yìí o ẹ mọ̀ pé mo cross mo lọ gba ẹ̀sìn wọ́n ní kí n lọ jókòó ó yàtọ̀ wọ́n bí wa sínú ẹ̀sìn bó ṣe jẹ́ nìyí. ǹjẹ́ àhesọ ọ̀rọ̀ ni pé ẹni tó bá ń bọ Yemọja tàbọ̀ṣun wípé wọn ò gbọ́dọ̀ jẹ ẹja ṣé àhesọ ọ̀rọ̀ ni. àhesọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ò wọlé ni mo dùbò ṣòṣà ní ìsìn òfin tó bá fún mi nínú òòṣà mi ni máa fọ́lò òfin tó bá fún mi nínú òòṣà tí mo ṣe tí ó bá sí òfin ẹja ń bẹ mo ní àǹfààní àti jẹja but òfin tó bá fún mi nínú òòṣà tó bá ní máa jẹja òun ni máa tẹ̀lé o but ayé sọ̀rọ̀ tí àwọn ẹlòmíín sọ òun ni pé nígbà tó bá ti lọ gọ́gù ẹ̀ á wò pé ẹja ni Yemọja ẹja yàtọ̀ sí Yemọja Yemọja dúró tiẹ̀ Ọ̀ṣun dúró tiẹ̀ ẹja dúró tiẹ̀ lọ́tọ̀ tó bá yẹ pé ẹja ni Yemọja láti kó tán ẹja tí wọ́n tà ní kọ́ńtírì kan ṣo yìí kí Ogun State lásán ẹja tó ń tà bẹ́ẹ̀ ní èdè kò ṣe kékeré àyè sọ̀rọ̀ nìyẹn ọmọ mi tí ó rà rí òòṣà wọ́n lè sọ fún mi pé kó máa jẹja ní ìrètí pé tó bá jẹ́ pé ẹni tó ṣà ti ń gbé àwọn tó ṣà ti ń gbé ní pé tó máa ṣe tó máa yíra mọ́lẹ̀ tó máa ṣe kinní kan yẹn ibi tó bá ti ń kojú bọ̀ wọ́n máa sọ fún wọn pé ẹ má jẹja o ṣó ti yé wa bọ̀ tó bá ti sọ fún wọn pé ẹ má jẹja yẹn o ẹ má jẹja tó ti sọ fún wọn pé ẹ má jẹja yẹn á ti rò pé àwọn ti ṣòṣà olóòṣà ni rárá o kò ṣe olóòṣà tó bá jẹ́ olóòṣà gidi tó rárí òòṣà ó máa fọ́lò nǹkan tó fún níjọ tó ṣòṣà yẹn ṣó ti yé wa bó ṣe jẹ́ ní. àwọn ọkùnrin máa ń dáṣà kan ẹ má bínú olóòtú àyà wọn máa ń já tán bá gbọ́ pé ọmọ yìí ọmọ omi ni o wọn ti rárí òòṣà fún ni o ṣé irúfẹ́ àwọn èèyàn báyìí ṣó léwu fọkùnrin láti fẹ́ ni àbí ó láwọn èèwọ̀ kan ọ̀ ìlànà kan kéèyàn lè tọ̀ kó tó fẹ́ ọmọ omi. ọmọ mi ló dáa ló dùn láti fẹ́ tí ọkùnrin tó bá dáa tó bá fọ́mọ mi ó máa lọ sókè o ọkùnrin mi ò dá lọ́wọ́ ara ẹ̀ kò dá fún ara ẹ̀ ó dẹ̀ fẹ́ gba àǹfààní tó wà lára ọmọ mi sínú àǹfààní ara ẹ̀ ó dàbí ká fẹ́ nú ọmọ kéékèèké kẹfẹ́ ràn wọ́n ṣe kẹ́tí wá kọ́kọ́ fún wọn níkò wà láwọn mìíràn bisikíìtì wà ṣé mọ̀ pé inú ò lè dùn sí nǹkan tó lọ ra yẹn pọ̀tẹ́ni tó bá fẹ́ ọmọ mi tí ìyàwó yẹn náà bá ṣòótọ́ gbogbo nǹkan ẹ̀ máa tètè lọ sókè téèyàn bá dé fọmọ mi náà ó tún máa rí àwọn orin ọ̀fẹ́ lóríṣiríṣi tó bá yẹ pẹ́ni tó ń sin òòṣà omi tó ṣe yẹn ní o ẹlòmíì kan máa jọ́ ọmọ mi ni ọkọ máa ní àmọ́ ṣe Yemọja mo ṣọ̀ṣun ìjẹ́wọ́ fún ara wọn kan tó ṣe ìjẹ́wọ́ náà ń bọ̀ wọ́n fún ìdílé ara ẹ̀
ìdílé tó ti jáde yẹn jẹ́wọ́ náà ń bọ àwọn kinní yẹn pé ẹ̀yin Ọ̀ṣun Yemọja o ẹ ṣọ́ mi ṣọ́dílé mi o ẹ jọ̀ọ́ ẹ má bá mi jẹ́ kí nǹkan báyìí ṣọkọ mi o kọ́kọ́ mi máa rí ṣe o ṣé ìkẹta bá ń pọ̀n ọ̀bẹ agbọ́dọ̀ máa fi test ara wa náà torí tó bá dáa fún wa nílé àwọn aráàta tó fẹ́ wò wá yá ní àkódà fẹ́lẹ́ yìí ẹ jẹ́ ká fọ́lù ẹ̀. ẹ ṣe ìyàwó irú ọdún Yemọja tí à ń sọ nípa yìí ìgbà wo ni wọ́n máa ṣe irú àwọn èèyàn wo ló máa wà níbẹ̀. ọmọ orí ìlú nílùú yìí tá a bá máa bẹ̀rẹ̀ ọdún Yemọja ní ìsìn báyìí tó bá ti di ending June àgbọ̀rọ̀ jẹ ṣùgbọ́n oṣù kẹfà ọdún tójò bá ti dé gan àgbọ̀rọ̀ jẹ ṣù àgbọ̀rọ̀ gbèwọ̀ fún Yemọja a máa wá jẹṣu yẹn padà ní September 27 yẹn a máa ṣọ lóríṣiríṣi àwọn èèyàn náà máa wá àwọn OGTV oríṣiríṣi everybody wọ́n máa wá a máa ṣọdún Yemọja yẹn fún 4 days a máa ṣọdún Bàtálá 2 days a máa ṣọdún ẹgbẹ́ oríkálùkù máa gbèrò gbogbo wọn tó wà gbogbo wọn wà travel oríkálùkù wọn máa dé ẹni tó lè dé àránṣẹ́ a ṣe máa wá tún wá padà lọ sí odò tá a máa padà lọ yẹn òun la máa ṣe ní end tó jẹ́ àṣekágbá àwọn èèyàn máa tẹ̀lé wa lọ wọ́n máa ń bomi bọ̀ ẹni tí ó nídìí ọmọ ẹni nídìí oyún oníkálùkù wọ́n máa tẹ̀lé wa lọ wọ́n ti máa ra ké tó máa fi rọ omi wá bá a ṣe máa ń ṣe nìyẹn. ẹ ṣe ìyàwó àwọn awolẹ́ni fún àwọn ará ilé tí wọ́n ti ń gbọ́ wa látàárọ̀ pápá àwọn tó jẹ́ pé ọ̀làjú ti sọ wọ́n di òòṣà ò jẹ́ kankan mọ́ nínú ayé tá a wá ń sìn irú àwọn awolẹ́ni fún wọn. àmọ́ tí mo rí fún wọn ni pé kọ́ má bora wọn pa òòṣà ń bẹ bí ìta àtijọ́ ẹ̀yin ilẹ̀ òsìn bàbá bí ìta àtijọ́ ọlọ́dẹ kojú bẹ bí ìta àtijọ́ òòṣà wà bí ìta àtijọ́ bẹ́ẹ̀ náà dẹ̀ lọ́lọ́run wà bí ìta àtijọ́ but àwọn tí wọ́n ní gbàgbọ́ ló máa sọ pé kò sí òòṣà ẹni tó bá ní kò sí òòṣà kó bọ́ta kó ní kí Ṣàngó sán lòun àmọ́ pé yes ọba kò só wà but òòṣà wà òòṣà tó dé wà tá a bá ní ìṣòro kò dìgbà tí ìṣòro yẹn bá tó ṣòro 20,000 ká tó máa sáré tọ́lé oníṣègùn lọ a gbọ́dọ̀ máa ṣàbẹ̀wò ara wa àwọn ọmọ wa báwo ni ṣé kò ní sí kankan lẹ́yìn wọ ọ̀la tá a bá ń ṣe àbẹ̀wò a kàn máa wá rí pé gbogbo nǹkan tá à ń ṣe a máa rí orí ọ̀fẹ́ gbà a nìrẹ́ ní ìdààmú ọmọ a nìrẹ́ ní ìdààmú ọkọ àgàgà gbogbo àwọn tó tẹ̀ wà nílùú òkèèrè yẹn kọ́lọ́n bá mi dé ṣẹ́ wọn ládé ó fún wọn ní iṣẹ́ àlùbáríkà ẹni wáwo ìgbélu kóríwé ìgbélu gbé ẹni wọ ọmọ kó rọmọ bí ẹni wóyún kó rọmọ ní ẹlòmíín wá ọkọ kórí ọkọ ní ẹlòmíín ti di 40, 50, 60 ó ń wá ibùjókòó ayọ̀ kí ló máa lè bá mi fún wọn kí Yemọja má gbójú lọ́wọ́ wọn. ẹ̀yà wa ẹ ṣe ẹ̀kọ́ àtàrọ̀ bóyá orí ọ̀fẹ́ wà láti sọ nọ́mbà yìí fún àwọn ará ilé tí wọ́n bá fẹ́ pè yín láti béèrè nǹkan tàbí méjì lọ́wọ́ yìí. nọ́mbà mi 070 38 96 97 73 070 38 96 97 73 Yèyé Ọ̀ṣunbùnmi. ṣèyàwó ẹ̀yin èèyàn mi nílé ṣe rí wípé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó ẹ rí pé ìyàwó àti wọn bá wa sọ̀rọ̀ látàrọ̀ wọ́n yànnà náà fún wa lọ́tún àti lósì a tún ti parí ètò tó ní o ẹ̀yin la máa bá àwa la máa wá orúkọ mi ò tí ì yí padà Ìsáká Àjàyí ẹ ṣeun ire o. ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀ lábẹ́ bó ti wù kó rí ìrírí ṣàgbà ẹni ó ṣàgbà ẹni ìrírí máa ṣàgbà ẹni.